ọ̀rọ̀ yẹn ti dójú ó ti di iṣu atayanyan mo kíwá o gbogbo èèyàn mẹ́ràn mi mo kíwá o ó ti lẹ́tìkẹ́ o the pressure is getting worse àwọn Amẹ́ríkà náà bá wa mu ní kékeré o ṣùgbọ́n ẹjọ́ nítorí Ọlọ́run èwo ló kan àwa Sáúdà náà bẹ́ẹ̀ nígbà tí ò ṣe pàwà là ń ṣe terrorist kò dé ṣe pé terrorist la fi survive the groom terrorist láti máa fi hunt ìjọba Nàìjíríà ṣe báwọn náà náà ni wọ́n ń ṣe terrorist tó ń dá dúró tó ní security guard wọn ni láti máa fi ní Nigerian citizen lára láti máa fi ní gbogbo gọ́fìmẹ̀ntì tó bá ń wọlé tó ń jáde láti tán bá ti ṣe titi wọn láti lè máa fi gbógun ti any president tó bá jẹ ìbàjẹ́ nádánà náà ni láti máa ṣe ìfẹ́ inú wọn tí gọ́ọ̀mẹ̀ntì yẹn bá ti fẹ́ ṣèfẹ́ aráàlú nǹkan tí àwọn terrorist gbogbo gọ́vnọ̀ north gbogbo emir sultan gbogbo wọn pátápátá President Trump ẹ lọ ṣàwọn the pressure is getting worse. Mokiwa. U.S. lawmakers urge sanctions on Miyetti Allah over alleged religious violation. Then the United States House of Representatives has called on the Department of State and Treasury to impose sanctions on individuals and groups, including Miyetti Allah Cattle Breeders Association of Nigeria and Miyetti Allah Kotaho, over alleged religious freedom violations in Nigeria. The pressure is getting worse. Citing NGO and media report, the lawmaker accused Islamist terror groups and Fulani militias of mass killing, abduction, and destruction of worship centers, especially in Benue and Plateau states. They urge the U.S. to impose visa bans and asset freeze under the Global Magnitsky Act and to list Fulani militias and entities of particular concern. In response, Nigeria's Minister of Information Mohammed Idris dismissed the CPC designation as a result of misrepresentation and misinformation, insisting that terrorism in the country affects both Christian and Muslim, not specific religion. And you know that leaders and elders, you should be ashamed of yourself. Do you know how many years we have been calling on you guys to do the needful? But because you believe in yourself that you are the owner of Nigeria, now we shall know who owns Nigeria. Shebi your plate number say you born to rule. And let's watch now. Kilo wa for our youth, our Southern. Tawan kokos okay. Ṣebí ní South ṣe terrorist ṣe mo bá wọn lóde náà wọ́n ti ń parọ́ mọ́ yín báyìí ṣe pé yín lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ àsìkò yìí ẹ jẹ́ kójú wọn bó and tó bá jókòó tó wo wájú tó wẹ̀yìn wò wàá rí wípé láti ìgbà tí Trump ti bá wọn kẹsẹ̀ kan bọ́ ṣòkòtò kan náà àwọn nọ́dẹ́ náà àwọn ni wọ́n lè sùn àwọn náà rán nẹ́tàskẹ̀tà tó bá rí wọn bá ṣe dà yẹyẹyẹ bí òṣùṣù sí online gbogbo platform media house náà ti ń grant interview báyìí even lórí TikTok wọ́n ti ń ṣe gúnmí kan grant káàkiri ibẹ̀ yẹn gangan wá ní bàbá Tinubu ẹ̀yin tẹ́ bá súnmọ́ bàbá Tinubu àwọn ò wá ìṣubú wọn o ṣùgbọ́n ayé tiwa ó ṣe pàtàkì sí wa gbogbo nǹkan téèyàn délé ayé wa ní ìnẹ́sẹ̀sì ní bàbá Tinubu ti ní ẹ má rò pé bẹ́yà wa kan agbógun tí wọ́n àbí ìjọba wọn ṣùgbọ́n ayé tèmi náà mátà táyé tí ò bá mátà so mo jà fúnra mi ni bàbá Tinubu ń jà fúnra wọn ṣùgbọ́n bàbá Tinubu tí ẹ bá tètè caution Gumi á tì yín pa o Gumi abániwọ́ràn bá rí dání o eléyìí tó ń threaten US government tó ń provoke wọn Gumi provoke US government against your government bàbá Tinubu ẹ̀dẹ̀ lajú kalẹ̀ ẹ̀dẹ̀ ń wò ṣé ẹ̀rù ń bà yín àti àrẹ́sì Gumi ni ṣé Gumi ni president Nàìjíríà ni because bàbá Tinubu ajẹ́ wípé kì í ṣe president mọ́ o nǹkan tó bá mú yín tí gbogbo Nàìjíríà pariwo wípé tó bá jẹ́ lóòótọ́ àti lódodo lẹ ready láti protect aráàlú and you are ready to fight against terrorism kí ló dé by now ó yẹ ká ti máa gbọ́ nínú news pé ti lọ ń pick àwọn terrorist sponsor irú Gumi ṣó yẹ kó máa grant interview Gumi mọ̀ọ́mọ̀ provoke US government ó provoke Trump ò máa rán yẹ anybody wá kò máa rán anybody tó bá dé ó máa dé mà nìyẹn bàbá Tinubu ẹ má rò pé ẹ máa sá lọ o. Just now is for Nigeria to warn the president of America and tell him to retract his threat because it's a direct threat, even ordering the Pentagon to be ready to attack Nigeria for what?
Nigeria should, the president should retract such, or else we sever our relationship with America. There are a lot of Christians who have known that the narrative is wrong. It's a representation of reality on ground. Many Christians know that. So Nigeria should reciprocate whatever the tune of Trump's allegations are, because he did it not in a diplomatic way. It's a mess. We are engaging the world diplomatically, and I assure all of you that we will, defeat terrorism in this country. Ọ̀gá, ìgbà tí ìran mi jẹ́ ìran mi tí action wà, tá mọ̀ nǹkan tá tó tọ́ àti tó yẹ tá a fi ọ̀tẹ̀ àtàbòsí àti torí àtijẹ àtàtijẹ wa ká fi sí gbogbo ẹ̀. Ṣebí náà ẹni Yorùbá máa ń sọ pé mi nítorí àtijẹran kí wá máa pe màálù ń bọ̀dà. Ìgbà tí àwọn ọmọ Miyetti alágan tí wọ́n pa àwọn èèyàn wá sóko wọn àtàwọn tó lọ sọ́jà tọ́rọ̀ yẹn di wàhálà tá láàfẹ́ rí wọn mọ́. Ṣebí ẹ ti gbàgbé tí Miyetti alaka àwọn boys ẹ̀tọ́ wà bẹ àwọn South West governor, àwọn governors wa. Ṣebí ibi meeting yẹn náà tó tẹ insult àwọn governor tó insult Yorùbá tí wọ́n dẹ̀ rí nǹkan ṣe. Tí Miyetti ala ń jẹ́ kó yé wa wípé ká dẹ̀ máa wá wo torí àwa Yorùbá náà ṣe ń sin màálù nínú gbogbo Nàìjíríà. Yorùbá ló ṣe patí jù, àwa la jẹ màálù jù nítorí pa wá fẹ́ jẹ ẹran màálù kan wá máa tún pa wá dí màálù. Ìgbà àtìgbà náà kí ló tún gbọ́? Ṣé Miyetti ala ṣé wọ́n stop àti máa pa àwọn èèyàn lórí oko? No now. Ṣé àpariwo fáwọn ọba títí ṣé wọ́n jẹ́ wa? Ṣáwọn governors wa ṣán dá sí wa? Tó bá tún lọ rìpọ́ọ̀tù wọn fọ́lọ́pàá, ẹni tó jẹ́ victim lọ́lọ́pàá tún mú náà tún máa tì mọ́lé. Àwa rí èèyàn tó wá lóhun rẹ́dì láti gbà wálẹ̀ lọ́wọ́ wọn. Ẹ̀yin ọmọ Yorùbá kan wá sọ wípé ẹ má dá wọn lóhùn o. Ṣẹ́yìn ẹjọ́ ẹ bá wa bèrè lọ́wọ́ ọmọ Yorùbá, ṣẹ́yìn ṣe terrorist group ni? Torí èyí tó kàn nínú ọ̀rọ̀ tí Trump lóun fẹ́ wá ṣe, òun ní mi ò mọ̀. Ṣé wọ́n ṣe terrorist group ní South ní South West ẹjẹ́ àsọtílẹ̀ Yorùbá? Ṣé ẹ̀yin leaders and elder ẹ̀yin àgbààgbà ẹ jẹ́ wá ara yín sí káṣírí yín tó tú, torí kò sí bó ṣe máa fa gbùrù tí gbùrù ò ní fagbó. Bí Trump ṣe ń press neck wọn ní náà tì yí tó bá tó stage kan, ẹ̀yin tẹ́ bá jẹ́ gbàgbà ńlẹ̀ Yorùbá tẹ́ bá wọn lọ́wọ́ sí wọn á kà sí yín o. Ẹ tètè jẹ́ ká mọ bí tọ́rọ̀ dé dúró ká tó ṣẹ̀sìn ní gbangba, torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ojú gbogbo yín máa bó ni. The pressure is getting worse. Wọ́n ti ní kó lọ sanction Miyetti ala. Wọ́n ní kó sanction Miyetti ala Cattle Breeders Association of Nigeria and Miyetti ala Kotaho. Anything Miyetti ala group, wọ́n ní kí gbogbo wọn. Baba Tinubu, wọ́n ní kẹ́ sanction wọn. Wọ́n ní kẹ́ sanction wọn ní kíákíá kò ń ṣe àwọn nìkan, gbogbo àwọn governors, gbogbo àwọn elder, gbogbo emir, sultan, including Gumi tí orúkọ wọn tán ti mọ̀ wípé àwọn ni wọ́n ń ṣiṣẹ́ ibi yìí. Wọ́n ní kẹ́ sanction wọn, wọ́n ní kẹ́ arrest wọn. America báyìí wọ́n ti sọ wípé láyé wọn nígbà kí wọ́n travel wá. Gbogbo access wọn ní America tán lọ fowó wá Nàìjíríà tán lọ fi ń ra properties America, ìjọba America pí wọ́n á gbà lọ́wọ́ wọn. Ọ̀ọ́bì. Gbogbo nǹkan tá yìí ṣe yìí náà láti jọ́ tọ́rọ̀ yìí ti ń lọ jà rìnrìn. Action wo ló ti rí tí bàbá Tinubu ti gbé? Ìgbésẹ̀ wo lórí tí bàbá Tinubu ti gbé? Yàtọ̀ fẹ́ jóòfù àtàdánù everybody wọn tọ́kàn dà yẹyẹyẹyẹ sí online tọ́kàn rojọ́ kiri. Ṣé ẹjọ́ ni Trump ní kọ́ wá rò? Bàbá Tinubu dẹ̀ pé ìtọ́ ní ká gbé mu lẹ̀ ń gbé wẹ̀. Ètò ní ká gbé wẹ̀ lẹ̀ ń gbé mu. Ó di ní gbogbo kíní ìbọ́sílẹ̀ ti yín. Àbí kò fẹ́ yí àwọn tó ń pass information fún yín ni? Ẹ lísì sí nǹkan tí Trump ń sọ. Ẹ lọ ṣe nǹkan tó ní kẹ́ ẹ ṣe. Ẹjọ́ lẹ̀ ń rò. Ṣẹ́jọ́ náà ni Trump ní kẹ́ bá ń rò ni? Action ni Trump ń dúró dè. Kì í ṣe Trump nìkan. The whole wide world, including China and the European Union, tó náà fún yín ní support. Every one of them are waiting for action. Àwa Nigeria citizen, àwa náà dúró báyìí. Ẹjọ́ ta ti rò ó ti pọ̀ jù. Action ló kù. Ẹ bá wa sọ fún bàbá Tinubu, ẹ já wọn lẹ́ẹ̀kan náà bí tó ti máa dùn wọ́n. Ẹ píṣì wọn. Action la nídìí. Kò ń ṣe kẹ́ wá máa sọ story fún wa online. As a matter of fact, níbi tá a dé dúró yìí, bàbá ẹ má bọ́ síta sí fídíò pé fẹ́ àdírẹ́sì àwọn Nàìjíríà kankan.
ẹ fẹ́ gbógun ti terrorism, ẹ fẹ́ ṣe kinní kan, ẹ má wá rojọ́ sí wa létí, ó ti kún etí wa, ti gbọ́ tipẹ́tipẹ́, ó ti sú wa. Ẹ lọ ṣe action ká fojú rí. Tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ action, àwa làwa máa sọ wípé yes Tinubu ti bẹ̀rẹ̀ action. Trump ẹ sinmi síbi tẹ́ ẹ wà. Àyípadà ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá gbé pé ẹjọ́ òfò àtàdánù òun lẹ̀ ń rò, tẹ́ ṣì ń rò bí tẹ́ wà yẹn, Trump máa wá, ojú everybody máa bọ́. As if bẹ́ẹ̀ ni wípé Trump ní èdè àṣẹ wa. As if ó nídìí yes wa kó tó ṣe nǹkan tó máa ṣe. Ẹ wá wo sinimá lóríta. Nigeria government ń bẹ̀rù whole president of Nigeria. Ojú gbà mí tí. President, #1 president of Africa. All of a sudden, wọ́n ní tó bá arrest terrorist, wọ́n á pa wọ́n. Ẹ̀rù ń bà wọ́n àti arrest ordinary Gumi. A jẹ́ wípé Gumi àti Sultan ni president in Nigeria. Baba Tinubu come out and tell us the truth. Ọ̀rọ̀ yẹn nìkan ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o. Ẹ wá gbọ́ nǹkan tí àwọn northerners tó advice àgbààgbà wọn. Northern Nigeria is on the verge of an implosion. Until we tell ourselves the truth, nothing is going to stop that from happening. We, the Northerners, have a lot to learn from the Yorubas. We have a lot to learn from the Yorubas. How have the Yorubas been able to harness and manage their differences in terms of religion? How have they been able to manage that to an extent that it has not become a disaster to them? We need to learn that. So I am telling you this as a typical Northerner, that at any point in time you see a cleric scholar, a religious cleric scholar, telling you that you need to be so radical, you need to cause havoc on other people with the hope of getting a reward in heaven. Ask him the basic question: what is stopping him from going to heaven to get the results? What is stopping him from going to heaven to get the 72 virgins? Tótán, ẹgbẹ́ nǹkan tí bọ̀bọ́ yẹn sọ, ó ní kí àwọn ará north káwọn náà kan jókòó, kan sober, kí wọ́n wá lọ study Yorùbá. Bí a ṣe ń ṣe, bá ṣe manage ọ̀rọ̀ ẹ̀sìn láàrin ara wa tí kò dẹ̀ dájà lẹ̀, tá dẹ̀ ń kọ́mọ lùbọ́, you see? Ṣé yín ò rí wípé good example la jẹ́ ni? Àlórí ni ìran bàbá ńlá bàbá tèmi jẹ́ ìran mi. Good example la jẹ́. Abẹ́yìn ọmọ ẹ̀pọ̀rọ̀ yẹn pọ̀ létí ni. Kí àwọn èèyàn dìde kó máa advice àwọn àgbààgbà wọn pé èyí tẹ́ fi ṣe ránran tẹ́ ń ṣe rádaràdá tẹ́ kàn pa tí mùsùlùmí ń pa mùsùlùmí lótìtọ́ àti lódodo bó tẹ́ pa Christian náà pa Muslim. Àwa rí àwọn sheikh mufti àwọn kan wá sọ wípé ṣebí wọ́n pa Christian wọ́n dẹ̀ pa Muslim náà. Òpònú ni ẹ tó bá sọ bẹ́ẹ̀, èwo ló yẹ kí wọ́n pa for nothing sake? Ṣé nítorí ìwọ wà láyé? Èwo ló àti Christian àti Muslim tí wọ́n kọjá àyè wọn tí kò ṣe pé ọ̀daràn ni wọ́n, èwo ló yẹ kán pa bó ṣe pa wọ́n tó bá jẹ́ wípé ọpọlọ ẹ pé? Èwo ló yẹ kó kú? Èwo ló yẹ kó kú torí oṣù sí fètè? Ẹ̀yin náà ẹ máa gbọ́ nǹkan tí bọ̀bọ́ yẹn sọ. Ó ní àwòkọ́ṣe làwa ìran Yorùbá jẹ́. Tó bá di bí ọ̀rọ̀ ẹlẹ́sìn pé bá ṣe máa ń manage ara wa tá dẹ̀ gbà fúnra wa tí ò dẹ̀ sí wàhálà tí ò dẹ̀ dájà sílẹ̀ tí gbogbo ẹ̀sìn tá dẹ̀ kólùbọ́ láàrin wa wípé in fact ó ń ya àwọn lẹ́nu. Ṣé ló yẹ káwọn àgbààgbà wọn kan wá study wa? Ṣé ìwọ náà like statement yẹn? Let us be a good example to every one of them tó kù nù Nàìjíríà. Àwòkọ́ṣe náà lákúkú jẹ́. Tí bá wá sọ wípé orí lọ́lọ́run fi wá ṣe nù Nàìjíríà, ìgbà àwa ìran Yorùbá, àwa ní ògo ẹwà adúláwọ̀ tá máa fi ògo ẹwà adúláwọ̀ tá máa fi hàn fún gbogbo àgbáyé rí. Ẹni rọ́ ni mò ń pa. Ohun tí mo rí ni mo kúkú ń sọ. Mi ì mọ̀ títí ẹ. Èmi ò hate bàbá Tinubu, ṣùgbọ́n bàbá Tinubu àtàwọn ọmọ wọn àti family wọn wọn lè torí ọmọ Yorùbá àbí ìran Yorùbá kó sacrifice anything. Ṣé mo parọ́ ni? Tó bá wá mọ̀ bẹ́ẹ̀ tí ò tí ì sí nǹkan kan látijọ́ tí bàbá Tinubu tó ti ń gèèní nílẹ̀ Yorùbá, tó ti ń gèèní, tíyàwó ń gèèní, tọ́mọ ń gèèní, tó sọra wọn di Ọlọ́run, tó láwọn làwọn dá wa nílẹ̀ Yorùbá. Àsìkò yìí náà tí bàbá Tinubu tẹ́yìn náà bá try láti sacrifice kankan fọ́mọ Yorùbá àti ilẹ̀ Yorùbá kò tí ì pọ̀ jù. We are tired of sacrificing everything about Yoruba. Our life for Tinubu family. Ẹ fi wá sílẹ̀. Our lives also matters. Yoruba life matter. Ẹ̀yin àgbègbè ilẹ̀ Yorùbá, ẹ ṣọ́ ara yín o. Tá bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín sìn, ẹ là ń sọ̀rọ̀ sí yín. Ẹ̀yin lẹ máa sọ àgbàdo mọ́dì, tá máa ń do àwàdà fún ẹdìyẹ o. Yoruba lives matter. Ìyà ń jẹ wá.
Bàbá Tinubu ò rí ti wá rò. Ẹ lọ sọ fún bàbá Tinubu tó bá fẹ́ support gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire both home and abroad. Káwọn náà kí wọ́n sacrifice fọ́mọ Yorùbá, kí wọ́n pọ́n wálé, kó ṣíjú àánú wò wá. He has the power, he has the money, he has everything. Tí ò ní mú wọn lómi, tí ò ní take anything from him. He should do something for Yoruba and prove. Ẹ jẹ́ kó make a proof fún wa wípé he is truly a Yoruba man and he truly loves his race. But láti yọdún tí mo ti ń gbọ́ Yorùbá, till this tí mo ti ń gbọ́ bàbá Tinubu, till this very moment, kò tí sí nǹkan ẹyọkan tí mo rí tí bàbá Tinubu kò ní ipa fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá. Kò tí sí contribution kankan tí mo rí tí bàbá Tinubu àti family ẹ̀ gbogbo generation tí wọ́n sacrifice àbí tí wọ́n contribute towards the progress of Yoruba race àbí Yoruba people. It has been ẹ̀yin àgbààgbà yìí everything tí Tinubu àtàwọn ọmọ ìbá ti fẹ́. Nǹkan tó bá máa lọ sí ilẹ̀ Yorùbá ló máa lọ sí. Ọjọ́ yín súnmọ́, ìdájọ́ yín súnmọ́, eré lẹ̀dẹ̀ máa pè é. Ìdájọ́ yín súnmọ́, àwa youth ọmọ lábẹ́ yín à ń bọ̀ wá ṣèdájọ́ yín. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé by the time tá bá come for you, ìdájọ́ yẹn o á kan kíkan. Ẹ lọ ṣọ́ ara yín o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ lọ́wọ́ kò síbi tó gbà kan Saudana. Kò dẹ̀ síbi tó gbà kan ìjọba bàbá Tinubu. Òótọ́ ọ̀rọ̀ ní ká ẹ sọ fún bàbá Tinubu wípé do the needful, kọ́kọ́ lọ máa arrest gbogbo àwọn wèrè tí wọ́n sponsor àwọn terrorists, kó wá wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn. Àṣírí máa tú, oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Ibẹ̀ ó máa jẹ́ the beginning àti máa láti free wa from their bondage. Ṣùgbọ́n tó bá jẹ́ pé fídíò òun ní ká ẹ máa ṣe bàbá Tinubu àbí ká ẹ kówó fáwọn wèrè kan kó máa defend yín náà line, ká ẹ máa lọ gbé message sí, ká ẹ máa kọ write up káàkiri gbogbo media house. Saudana rejected President Trump. Reject kò stop Trump láti má wà. Ojú gbogbo yín máa bó ṣe lábòsílẹ̀ like. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kowó ni mò ń jẹ́. Bá mi like video kó sì bá mi share, support my brand. Thank you for doing so. Mo appreciate yín. Má gbàgbé láti bá mi like ẹ, má sì gbàgbé láti drop comment ẹ. Ire o, Kábìtì. I love my race. Bàbá Tinubu, show us love.